ẹ̀kántà Ajani Jasper olórí àwọn ọmọ ọ̀tá nílùú Abẹ́òkúta àti Saheed Osupa rèé. Ajani ìjọ̀gbọ̀n òun àti King Dr. Saheed Osupa wọ́n yọwọ́ ẹ̀ṣẹ́ síra wọn wọ́n sì kanra wọn lẹ́sẹ̀ẹ́ gidi tààrà ní kí ló wá fà á tó fi jẹ́ pé wọ́n dojú ìjà kọra wọn. ẹ gbọ́ wìnrìnwìnrìn nínú fọ́nrán yìí o. Ajani Jasper, ìfọ̀rọ̀wọ́rọ̀ Ajani Jasper àti Kasinati Sugar ìbà ajunilọ mo gbóṣùbà o fún Kasinati èlèlè. Nínú fọ́nrán yìí ìfọ̀rọ̀wọ́rọ̀ yìí ó lágbára ó lékenkà ó lákàkì gan ni. ẹ wá gbọ́n tí Ajani Jasper tó ló fàjà òun àti Saheed Osupa àti in tó sọ nípa Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá gbogbo àwọn onífújì pátápátá káàfàtà. ó yá ẹ ṣeré bẹ́ẹ̀ mú kàlẹ́ tó ẹ̀ mú kàlẹ́ tọmọ ẹ mú tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. ó yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀ sí i. ẹ má gbàgbé ẹ má bá ń kílìkì lórí subscribe button, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá ń pín kó délé kó doko kó lọ fà gan ni. ó yá. mo ti bó ṣùpá jà kò ti bẹ́ẹ̀ ni mo ti jà. Òṣùpá kẹ̀. bẹ́ẹ̀ ni kí ló tó ṣẹ̀yìn àtòṣùpá. kíni ló ṣe kó mọ́ sọ̀lọ̀ náà olú ọmọ Èkó MC. ok MC olú ọmọ. àti bí lọ ó wá kí gbogbo èèyàn bí olú ọmọ ṣe wá ní kó wá kí wa ni olówó ráyè mo ló lè wá kí wa máa lọ tó bá tó wò bá kí nǹkan ó ṣàfún mi lóhùn ó ṣe wéré yẹn gan. mo ní kó lé ọmọ àwọn tá ló ládẹjọ jókòó àti Kúnlé Fáìtà ọlọ́mọ àfọ̀rún kálá àwọn fẹ́ ṣe bùnà láyé má nìkan àwọn alábàgbéjọ látọ̀ lọ́wọ́ máa kẹ́mi bọ́ ṣe pèsè kánífà kẹ́ńyà nìyẹn ìtòkù àwọn oníkàpálà kẹ́ńgà ó dà báyìí. òye ní káwọn ọmọ gbé kọ́ ṣíà lẹ́yìn stage mọ́tò fún mi bá gúbẹ̀ bá gòkè wọ́n yẹ rí mi wá sọ fún mi Ajani Jasper mọ́ tó bá kí mi pẹ́rẹ́ tí bá gbọ́ lẹ́nì bí jẹ èrè Abẹ́òkúta wàá rí mi wò lẹ́nì àwọn ọmọ oníkànífà wa ń bẹ̀ wá bọ́wá ní kákájá bọ́lẹ̀ jẹ́ kájọ ṣeré tán a máa mú àwa lọ dúró lẹ́yìn àgbo aṣáàmú ògoro wa pé ìṣeré tán wọ́n kàn gbogbo aṣọ kàpá láwọn fẹ́ máa mú sá lọ èmi tí mo ti mọ̀ pé dún ọ̀yọ́ bí ilé ilẹ̀ máa yọ sí àti lọ dúró dé wọn bẹ́ẹ̀ wọ́n máa yọ sí wa lẹ́nu ilé ilẹ̀ báyìí mo ṣègò lórí anybody mo ló yá bọ́ ṣàjúwọ́ kí n jáṣọ gbogbo ṣọ apá mo ní wọ́wọ́ bí eré tí bá fún ẹ́bùlò kan lọ́rùn ọrùn ákì àwọn bàálù mánìjà ẹ̀ ọmọ ìyá mi dẹ̀ni tipẹ́tipẹ́ ìyẹn jà bẹ́ẹ̀ ni pé Jasper jọ kàkàdísẹ́ irọ́ aṣáájú gan ṣé wéré fún gan àwọn ọmọ kẹ́kẹ́ ẹ̀ tún bẹ́ẹ̀ mi gan àtúnfilẹ̀ ó tó bí ọ̀sẹ̀ méjì bí máa ló elépo ṣe gbé wá ìta balẹ̀ nìyẹn ibẹ̀ mo ti rí wèrè yẹn ṣe fún dáadáa léje òtútù torí tí mò ń bọ̀ báyìí wá rí pé kíláàtọ̀ ó rí pàmò èèyàn ṣàfùkà ó bá bójú ẹ̀gbẹ́ ọ̀gbẹ́ni ló mọ̀ yìí òun àti bàálù ó bá fi máìkì lé ó bá sáré wá pàdé mi lọ́dọ̀ Jasper ọ̀rẹ́ mi má bínú ọmọ ìyá mi jọ mo ní Saheed kí ló ṣe yẹ kó sì làwọn àwọn ò lè mọ ọ́ mi kan ọ̀ṣà bẹ́ẹ̀ wà ibi tó ti bẹ́ẹ̀ mi lọ ṣínà kan náà dẹ́fẹ̀ẹ́ play lágbo ẹ̀ ìyẹn náà bẹ́ẹ̀ yẹn bọ̀ bí ẹ ṣeré ayé ní òòṣà gbogbo ẹ̀gbá rè tó bá ní ní sùúrù Jasper má bínú àṣeyanjú ẹ̀ nìyẹn ṣé ẹ mọ̀ pé Saheed dà tí Saheed ò bẹ́ẹ̀ dé di máì òbí tẹ̀ bá jọ jókòó báyìí ó máa bá yín ṣeré gan tí Saheed bá ti dé di máì ó ti di nǹkan mi torí ẹ̀ lèmi ò ṣe ń bínú sọ̀rọ̀ ẹ̀ ìrìn àjò tiẹ̀ ló wà ẹ̀ iṣẹ́ ò dẹ̀ pa wá pọ̀ ó kìíní kò pọ̀ dandan ẹnu iṣẹ́ tiẹ̀ ló wà iṣẹ́ ìdí mọ́tò ní tèmi. Ajani Jasper. àṣà o bọ́ksà làwọn amọ̀bí tá a lè gbà lára ẹ̀ kò ṣe pé kákọ̀ gba ẹlẹ́sẹ̀ nǹkan tá a kọ́ ni amọ̀bí tá a lè gbà lára ẹ̀. sún pé. iṣẹ́ o gbọ́dọ̀ mọ̀ pé nǹkan báyìí. ọ̀rẹ́ mi táìsì yẹn tó bá ẹsẹ̀ ń dùn pẹ̀lú ẹ̀ tó bá wọ ọ̀rá ìtẹ̀ òótọ́ òun ó lè kù tó bá fi ìbínú gbáyàn òótọ́ òun lè kù gbogbo ìgbọ̀ngùn kan gbogbo ètí ẹ̀ ló bá fi ó máa jáde wá tán gbà ó ti yé àwọn alálùbáríkà ni àsójà mi jẹ́ ẹ̀mọ́ tí mo lè fi wé tán àlùbárí inú gbogbo olórin tó wà lágbàáyé kọ́kọ́ tó lọ́wọ́ fún Paso kò fa àwọn tó kù lálùbáríkà tó bá di Paso mú báyìí o lè di Paso mú tó bá ti filẹ̀ alálùbáríkà ṣá kò dẹ́ rojú àti ṣoore ọmọ alálùbáríkà ni bó dágbo lọ́kọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹ tó bá dágbo ńgbà míì tó ti kàwé èèyàn tó tètè kí wa ọ̀gbẹ́ni ojú ń dùn ẹ a tó máa ṣe báyìí tó bá ṣe ó lè nìkan nìkan àwọn Jasper ni
ó máa kí wa bẹ́ẹ̀ ni òun retí owó tiwa mọ́ ìjókòó ló ti máa máàkì rẹ́gísítà yín bẹ́ẹ̀ ni ìyẹn ni mo rẹ́gísítà ti wà kú kalẹ̀ Ajani Jasper gbogbo ẹ̀gbà ó ti máàkì rẹ́gísítà mi. pọ̀ sáà àbòkí láìgbé ọ̀gá ni gbogbo ìgbà àwọn máa Paso ni ẹ má yẹ ká tọra wa mo bá Paso dúpẹ́ gan mo bá dúpẹ́ gan báwọn èèyàn yìí àwọn tó ṣẹ̀dé nìyẹn kò sálágbára kan tó mọra wọn o Paso ló jẹ́ ká mọra wa wọ́n bá dárúkọ alágbára Kwara àwa táwa lẹ́gbàá àti mọ̀pẹ́ nìkan alágbára Kwara tó bá dárúkọ alágbára Ìbàdàn tó bá ti sọnù life àti wọ́n ti mọ̀ tó bá dárúkọ àwọn Èkó àti mọ̀ lágbègbè báyìí àwa tẹ̀gbágọ́ tó bá máa fún wa ní ọ̀ní pé àwọn tó bá lè gbé oṣòdì sí wa ni tó bá dé bá rẹ̀ Jasper gbogbo ẹ̀gbá ẹni ẹ̀ torí Paso ti kì mí ni kò sẹ́nìkan tó mẹ́nìkan Paso ló jẹ́ ká mọ̀ra wọn alágbára Èkó náà tó bá dẹ̀ ti ń bọ̀ wá rò pé nígbà yẹn dẹ̀rẹ̀ Musifiu ló máa ń pe Paso wẹ́gbà January 1st àtúnraṣe àwọn àgbà ti dúró dè wọ́n pé àwọn ọmọ Èkó yẹn wọn lè ṣó bí ànígbà àádọ́ bá ti ń pọ̀ èmi mo dẹ̀ lọ́rẹ̀ ẹ̀kọ́ náà ṣẹ̀sọ́ táìsì tó ń bolo Sódẹ́kẹ́ alágbára lòun náà kárẹ̀ ta àwọn àdẹ̀ dá sọ́wọ́ kóòṣì níwá àdẹ̀ train àwọn ọmọ gan àwọn wọn darí pé sẹ́ńbì àwọn àbádẹ̀ ti yọ tó ti rí pé ọba táwọn ọmọ tẹ̀gbà náà ti ó dé Ajani Jasper àwọn tó bẹ̀ àwọn ti kó ẹ náà ti gbọ́ bọ̀bọ̀ ẹ nìyẹn òun ló ń dárúkọ yẹn bọ̀bọ̀ ẹ nìyẹn àwọn náà bá ti gbọ́ Kúnlé fáítà bọ́bọ́ yìí àwọn àgbáwo ni wọ́n bàbá ni wọ́n jẹ́ sí wa àwọn náà wọ́n bá pọ́n wa lé pé àwọn Jasper àjọba wa wà pọ̀ àmọ́ bá a ṣe ń ṣe lọ bẹ́ẹ̀ a máa lọ kí wọn lẹ́kọ̀ọ́ wọ́n máa kí wa lẹ́gbà a máa lọ Ìbàdàn tẹ́ bá rí ijọ́ tí Paso sọ pé Eli ṣeun tó dùn ní Eli ṣeun tó dùn kàkà kó gbowó ta lẹ́bẹ̀ẹ́ ló yọ sí Paso pé bẹ́ẹ̀ ni tó tóbi ni ọjọ́ tí màá rí Ìbàdàn bẹ́ẹ̀ ni èèyàn yọ lẹ́bẹ̀ẹ́ sí ó fẹ́ ṣá Ìbàdàn ni gbà tí mo wá lọ Ìbàdàn tí màá rí ẹni tẹ̀mí rò pé bóyá kì í ẹni tó wé ni gbà tí màá rí nǹkan bí structure àwọn ọmọọṣẹ́ mi gan ni mo gbà Eli ló ń bọ̀ yìí mo dẹ̀ rẹ̀ rúkú tó tì wọ́n náà gbọ́dọ̀ mọ̀ pàlágbára ló ń bọ̀ bó ṣe ń bọ̀ ẹrúkú wáyé wọ 70 láti mọ̀ra wa tí Paso bá kẹ́ni kan kó dárúkọ pé wà lábẹ́ kan bá wọlé àbòkí ayége bá wọlé Kúnlé fáítà lóṣòdì bá wọlé Sàká ló pẹ̀ síbì kan ta ló fẹ́ bẹ́ẹ̀ nìkan ó dẹ̀ yẹ kí wà táwọn náà bá ti wá gbó ó jẹ́ kó ẹ́ níbàdàn bá wọlé Ajani Jasper gbogbo ẹ̀gbà káká mọ̀rù fún gbogbo ẹ̀gbà ó ti fún wa bẹ́ẹ̀ àwọn yẹn náà ti mọ̀ pé àwọn tẹ̀gbà wà mí òun ló ṣe tẹ́lẹ̀ ní gbogbo gbàtà sọ yìí alágbára ń gbà yẹn tó bá lóhùn fún owó Paso jẹ orọ́ ni àbá dúró tá a bá ti gbọ́ gbẹ́nì kan pé Paso bọ̀ wá play ọkọ̀ ti balẹ̀ pé òun àárọ̀ lálásán wọn bí ẹ̀rì tó dẹ̀ ṣeré tán gbẹ́ni ó yá máa bọ̀ òun dà ó máa kó fún wa. ó lọ option gbà yẹn Paso lọ option gbà yẹn òun náà ti rẹ́dì Paso jìyà fújì gan bó bá dúpẹ́ pé bí ọdọ kò ṣiṣẹ́ fóníṣẹ́ kó dọ̀rọ̀ ẹ̀ ojú Paso rí àwọn ọmọ bá di aṣọ méjì mẹ́ta náà mú lágbo gbogbo gbàtàwí gbogbo alágbára kan ò ní plan kan ṣé ìwọ tó kàn lé tó ra mọ́tò òdò oníkọ́lẹ́ ọba orin ẹjẹ́ orin lọ́lọ́ fẹ́ má jẹ́ orin wo àní nǹkan kan àwọn kádà sára ní rónú ibi tá à ń lọ ẹni tí plan wa ni ṣé sì tí mo páàkì mọ́tò tí mo fi yàwó àtọmọ sílé tí mo ń ṣe orin lẹ́ máa ní kí n fàdà sára gbogbo gbà ẹ Paso nìkan ni Paso ni ohun tó bá lóun ṣe láìfù làbẹ́kúta gbà tó láyé fọ́gò lórí ẹ̀ irọ́ ni wọ́n pè wá gbà ẹ̀ gbà tó kọ́ ti dẹrùn lọ́sẹ̀ ń pè wá ẹwà àwọn eléré Èkó yẹn gbà tí Paso ń rèé gbogbo wọn máa lọ gbá wọn máa wá jọ́ǹpù Paso kiri wọn á lọ gbá bẹ̀ Paso a máa mọ̀ wọn a máa gbé báìkì fún wọn àwọn ti lọ gbá a máa lọ gbá Ìbàdàn a máa lọ gbá lẹ́kọ̀ọ́ tèmi ò gbé Paso a máa lọ àríyá a máa lọ mò ń gbá Paso kiri ní ìlú àti káká a máa wọ mọ́tò lọ látàbẹ́kúta ni o crowd yẹn ti wá wà lórí ẹ̀ ó ti gbọ́ ẹnìkan Jasper gbà gbà àwọn olórin láàfin ọmọ kan wà lọ́wọ́ mi gbà ẹ̀ tí mo fi da ìgbà ìlú gan akínmata ogun náà pè ọmọ yẹn ò ju báyìí lọ ó wà South Africa sí àfi tó bá ti dé sẹ́kọ̀ọ́ lè ti dé sẹ́kọ̀ọ́ fọ́dún ẹ bá rí sọ ti di big boy ọlọ́run ti kẹ́gọ́ ọmọ yẹn ò ju báyìí lọ òun là á fi ń jẹun
báwo lè ṣe fi ń jẹun. tá a bá ti rí pé eléré kan play bí kan máa mú débẹ̀ àtàwọn tèmi ace ọmọ yìí máa ṣeré o a ní mo ti gbé àlá ọba ti pẹ́ ó ti tó ìròyìn agbé máìkì fún ọ̀rẹ́ mi kan náà wà jọ rìn ọ̀nà àdàdàn pè òun ló máa gbọ́mọ ẹ kọ́rùn báyìí àwọn agbé máìkì fún ọmọ yẹn á bẹ̀rù rìn gbogbo àwọn arúgbó yẹn máa wò báyìí wọ́n máa tó wé tí aṣọ ni gbogbo owó tó bá ná fún àwa là ṣí owó wa nìyẹn tá lọ fi jẹ owó lé. torí artist wa. àwa la gbé ìlú wa. Akeem Atagígún. Akeem Atagígún ẹ bèrè rí ada ó ti fresh lọ́wọ́ ẹ̀ South Africa tó ń lọ ló ń bọ̀ Akeem Atagígún ó ti di nǹkan mìíràn lọ́wọ́ tá a wà yìí olórin ni ó ṣáájú gbogbo àwọn àgbékè yẹn ìyẹn ọmọ yẹn ti pẹ́ gan. má ṣeré bẹ́ẹ̀ ẹ má gbàgbé ẹ máa click lórí subscribe button yẹn ẹ like ẹ share ẹ pín kó délé kó dóko kó lọ fà dáadáa ẹ ṣeun o ẹ ní gbóhùn gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní tẹ́ ẹ ní tí ẹ sì ní tẹ̀ kọ́rọ́gọ́dọ́ bíi kọ̀ǹgọ́ọ̀lù.